ogun afẹ̀míṣòfò. Ǹjẹ́ àwọn ará Amẹ́ríkà yìí kò ti kó bá ìjọba Tinubu báyìí? Ìjọba Amẹ́ríkà lábẹ́ Donald Trump ti tún lọ sí orílẹ̀-èdè Iran, wọ́n sì ti pa aṣáájú wọn Ayatollah Ali Khamenei. Àwọn àti orílẹ̀-èdè Israel ni wọ́n jọ ṣe léyìí o. Nítòdodo ìjà Israel ni wọ́n ń gbè tí wọ́n fi pa olórí ilẹ̀ Iran yìí. Kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ọ̀rọ̀ náà yóò kó wàhálà bá gbogbo ayé ni. Èyí ni pé Amẹ́ríkà ti tún tọwọ́ bọ nǹkan míì lójú. Wàhálà tí wọn yóò tún máa rán fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tàbí ọ̀pọ̀lọpọ̀ ọdún nìyí. Bí ààrẹ tiwa Bọ́lá Ahmed Tinubu bá sì gbójúlé pé Amẹ́ríkà kan ni yóò wá gbà wá, pé Trump yìí ni yóò kó Nàìjíríà yọ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò, bí ìgbà tí wọ́n ń parọ́ fúnrọ́ ni, bí òkó bọ́ tí kò bímọ ẹ̀ sí tòsí ni. Láti ìgbà tí Trump ti fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Nàìjíríà pé orílẹ̀-èdè kan tí kò wúlò ní wá àti pé òun yóò kó ìbọn wá, tó sì ti kóbọn náà wá ní ọjọ́ ọdún Kérésì, kàkà kí nǹkan dẹrùn lójú ogun àwọn afẹ̀míṣòfò tí Nàìjíríà ń jà, kíní náà ń le sí i ni o. Kódà ó burú sí i débi pé àwọn ohun tí ò ṣẹlẹ̀ rí pàápàá ti wá ń ṣẹlẹ̀. Ó sì ṣòro láti sọ báyìí pé èyí tí Amẹ́ríkà ṣe fún wa yìí dáadáa ló mú bá wa. Tàbí kí ni ká wí báyìí? Lápálàpá ló ń ṣe wá. Àwọn Amẹ́ríkà ti sọ àrùn náà di ẹ̀tẹ̀ mọ́ wa lọ́wọ́ báyìí o. Ohun tó jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà máa dunnú nígbà tí àwọn Amẹ́ríkà wá ju bọ́ǹbù ní ìparí ọdún tó kọjá yìí ni pé wọ́n ti rò pé Amẹ́ríkà yóò sáré wá, wọn yóò tún ju àwọn bọ́ǹbù míì, wọn yóò sì lé àwọn afẹ̀míṣòfò náà jìnnà sí Nàìjíríà pátápátá. Àmọ́ bọ́ǹbù kan náà tí wọ́n jù kò rán kinní kan, kò tiẹ̀ túrun kan péré ni ká pè é, nítorí láti ìgbà tí wọ́n ti wá yìí, gbogbo àdúgbò tí wọ́n ti wá láwọn ẹrú bíi ẹ̀dá yìí ti tún padà síbẹ̀, tí wọ́n wá ń jí àwọn èèyàn kó lọ bí ẹni tó ṣa ọmọ adìyẹ, tí wọ́n sì ń pààyàn bó ti wù wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n sì sọ gbogbo ilẹ̀ Haúsá di agbègbè àìwọ̀ fáwọn tí kò bá fẹ́ kí wọ́n jí àwọn gbé. Lójoojúmọ́ lókù tí wọ́n ń ṣe kinní náà, láti Borno títí wọ Zamfara, títí wọ Sokoto, títí dé Niger, dé Benue Plateau. Ojúmọ́ kan kò ní mọ́ kí aburú kan má ṣẹlẹ̀ ní gbogbo agbègbè náà. Ní ọjọ́ àbámẹ́ta Sátidé yìí làwọn kan tún gun máṣíìnì oríṣiríṣi wọ ìtòsí Wọ́rọ́, níbi tí wọ́n ti pààyàn rẹpẹtẹ lọ́jọ́sí ní Kwara, tí wọ́n tún fa àwọn èèyàn ya níbẹ̀, tí wọ́n jí àwọn míì kó lọ. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n jí kó wà lọ́dọ̀ wọn tí wọn ò tí ì fi wọ́n sílẹ̀. Kò sì sẹ́ni tó lágbára láti gbà wọ́n kúrò lọ́dọ̀ wọn. Apá ìjọba wa kò ká wọn rárá. Bẹ́ẹ̀ a ti mọ̀ tẹ́lẹ̀ pé apá ìjọba wa kò ká wọn. Ìyẹn la ṣe dunnú nígbà tí Amẹ́ríkà dé. Àmọ́ níṣe ló dàbí pé a tún fọwọ́ kékeré gba ńlá báyìí ni. Àwọn kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ o, ìyẹn nígbà tí à ń dunnú níjọ́sí pé Amẹ́ríkà wá yìí. Wọ́n ní ká ní sùúrù ká tó máa jó kiri o, pé kò sí ibì kan tí Amẹ́ríkà lọ láti bá wọn parí irú ìjà báyìí níbẹ̀, tí kìí ṣe pé wọ́n máa ń dákun ni o. Nítorí ìjà náà ò ní parí. Kàkà kó parí, wọn yóò pín orílẹ̀-èdè náà sí méjì tàbí bí ọ̀nà mẹ́ta ni. Àwọn afẹ̀míṣòfò yóò wà lápá kan, ìjọba yóò wà lápá kejì. Bí kinní náà yóò ti máa lọ nìyẹn. Ṣé Afghanistan la fẹ́ sọ ni? Fún bí 20 ọdún l'Amẹ́ríkà lòun fi ń gbèjà àwọn kan, òun yóò dáàbò bo àwọn kan. Síbẹ̀ náà, àwọn tí wọ́n ní wọ́n fẹ́ lé lọ, àwọn tí wọ́n ń pè ní àwọn afẹ̀míṣòfò, àwọn náà ni wọ́n padà wá gbàjọba ibẹ̀. Amẹ́ríkà ò sì rí nǹkan kan ṣe mọ́ sí i. Tàbí Iraq ní káwí, àìmọye ọdún ni wọ́n fi jà níbẹ̀, títí 2006 tí wọ́n pa Saddam Hussein tí ṣe olórí orílẹ̀-èdè náà. Kódà láàrin ọdún 2014 sí 2021, ìjà náà tún rú bí iná àgbákò. Wàhálà ibẹ̀ pọ̀ dé góńgó débi pé ó fẹ́rẹ̀ kan gbogbo ayé. Àmọ́ síbẹ̀ náà, ọ̀kan nínú àwọn orígun ìjọ̀gbọ̀n àti ìfẹ̀míṣòfò ní orílẹ̀-èdè náà títí dòní yìí. Ojúmọ́ kan wàhálà kan níbẹ̀ náà. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà yóò máa pariwo pé àwọn ò ní gbà, síbẹ̀ wọn ò rí ọ̀rọ̀ náà yanjú fún wọn, wọ́n tún dákun ni. Nígbà tí Amẹ́ríkà ń lọgun fún gbogbo ayé pé ìṣòro kan ṣoṣo tó wà lórílẹ̀-èdè Libya, Muammar Gaddafi ni, kò sí ibi tí wọn kò pariwo náà dé. Bẹ́ẹ̀ ni wọ́n lérí pé wọn yóò mú un balẹ̀, àti pé tí àwọn bá sì ti mú un balẹ̀ ni àlàáfíà yóò dé sí orílẹ̀-èdè náà.
àmọ́ wọ́n pa Gaddafi ní 2011. Orílẹ̀-èdè náà kò rójú títí dòní, àwọn afẹ̀míṣòfò ibẹ̀ sì ń gbilẹ̀ sí ni. Bí 20 ọdún náà ni wọ́n fi ń jà ní Somalia, tí wọ́n sọ pé kò sí bí àwọn ò ṣe jẹ́, àwọn yóò fi ìjọba rere lélẹ̀ níbẹ̀. Títí dòní ìjọba náà kò kẹsẹ̀ járí o, ohun tí àwọn Amẹ́ríkà sì ń fẹ́ kó ṣe kò ṣeé ṣe fún wọn. Gbogbo ìfẹ̀míṣòfò tó ń jà káàkiri yìí náà, ṣebí níbi ìjà àwọn onígbàgbọ́ Ísírẹ́lì àtàwọn mùsùlùmí ilẹ̀ Lárúbáwá ló ti bẹ̀rẹ̀. Ṣebí níbi tí Amẹ́ríkà ti ń gbèjà àwọn Ísírẹ́lì yìí, tó jẹ́ kódà kí wọ́n ṣe ohun tó burú, ìjọba Amẹ́ríkà kò jẹ́ bá wọn wí. Kàkà bẹ́ẹ̀ wọn yóò máa gbèjà wọn ni, wọn yóò ní Júù kan náà làwọn. Ṣé bí ohun tó fa ogun tí àwọn mùsùlùmí Tinubu bí kọjá, tàbí tí ayé sún pé irú ìyànjẹ wo rèé fi ń pa ara wọn nìyẹn? Níbi tí wọ́n ti ń pa ara tiwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pa àwọn míì mọ́. Ṣé bí ìbẹ̀rẹ̀ ìfẹ̀míṣòfò, akatakítí ẹ̀sìn àti ìpara ẹni lọ́nà tí ò dáa nìyẹn? Ní báyìí, Ayatollah Khamenei tí wọ́n pa yìí, wàhálà tí yóò kàn gbogbo ayé ni. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ ẹ̀ ní ayé rí, kò sẹ́ni tó mọ ohun tí yóò parí ẹ̀ rárá. Ní ọ̀wọ́ ọjọ́ tí wọ́n pa yìí, àwọn aeroplane kò lè rìn dáadáa, ọjà epo àgbáyé ti dàrú, kódà àwọn tó ń ṣiṣẹ́ nísàlẹ̀ omi pàápàá kò lè ṣe é kó já gaara. Kò sì tíì sí ẹni tó mọ bí wọn yóò ti yanjú ọ̀rọ̀ náà sí. Torí àwọn Iran ti ń pariwo pé àwọn yóò gbẹ̀san, wọn ò sì lè ṣe kí wọ́n má gbẹ̀san o, nítorí ẹni tí wọ́n pa yìí, yàtọ̀ sí pé ó jẹ́ olórí pátá fún ìjọba àti fún gbogbo àwọn ọmọ ogun, òun náà ni olórí ẹlẹ́sìn wọn, lèmọ́ọ́mù àgbà pátá fún gbogbo ẹni tó bá ń sin ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè náà ni. Gbogbo ohunkóhun tí wọ́n bá sì ṣe ní Iran, ọ̀dọ̀ ẹ̀ ni àṣẹ ẹ̀ ti ń jáde lọ, kò sẹ́nìkan tó lágbára tó ní orílẹ̀‐èdè náà. Bí wọ́n ti pa òní, ó dàbí ìgbà tí èèyàn ìbá pa ọba ìlú òyìnbó ni. Bẹ́ẹ̀ Ayatollah Khamenei tún lágbára ju ọba ìlú òyìnbó lọ ní Iran. Ó ní gbogbo àwọn èèyàn ibẹ̀ ń gbé ayé wọn lé lórí. Fọ́tò ẹ̀ ló sì wà káàkiri ara ohun gbogbo tí wọ́n ní àti ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Lójú àwọn ará Iran, Ayatollah Khamenei yìí ní ànábì tiwọn. Ṣùgbọ́n Amẹ́ríkà àti Israel ti pa ò, bí ìgbà tí wọ́n sì fi igi gún gbogbo ará Iran lójú ni. Ọ̀rọ̀ náà yóò lẹ́yìn ṣáá ni. Àwọn ọmọdé Iran kò mọ ẹlòmíì bí olórí àti aṣáájú àwọn. Wọn ò sì nígbàgbọ́ pé ikú ẹ̀ lè ti ọwọ́ ẹ̀dá kankan wá bí kò bá jẹ́ ikú Ọlọ́run. Ohun tó sì fà á náà ni pé ọ̀pọ̀ àwọn ọmọdé yìí àti àwọn èèyàn tí wọ́n dàgbà lónìí tí wọn ò báyìí tí ì ju ọmọ 50 ọdún lọ, Ayatollah Khomeini nìkan ni wọ́n mọ̀ ní aṣáájú wọn. Nítorí láti ọdún 1981 ni wọ́n ti mọ̀ ọ́ bí olórí ìjọba. Ohun tó jẹ́ kí ìjọba Iran sì lé kókó nìyí, nítorí ogun ni wọ́n jà débẹ̀ tó parí 1979. Àti pé àṣẹ ẹ̀sìn àti agbára ìjọba ló ń lò lórí àwọn èèyàn ẹ̀. Bẹ́ẹ̀ ni láti ìgbà tó ti gbàjọba làwọn Amẹ́ríkà ti kórìíra ẹ̀ o, nítorí kò fààyè gbà wọ́n láti máa tì í kiri. Àti pé nígbà tí ìjà dé láàrin Iran àti Iraq, ẹ̀yìn Iraq ni Amẹ́ríkà wà tí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ láti lè borí Iran, èyí tí ò ṣeé ṣe fún wọn. Nítorí pé àwọn Amẹ́ríkà kí orí Iraq mọ́ abẹ́ yìí, Iran kò bá wọn ṣe, àwọn náà sì kórìíra Amẹ́ríkà. Láti ìgbà náà ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin wọn. Bí Amẹ́ríkà ti ń sá jònìjònì tí wọ́n ń gbọ̀n kiri lẹ́yìn àwọn ará Israel, bẹ́ẹ̀ náà ni Iran ń ṣe fún wọn ní Palestine àti àwọn ilẹ̀ Lárúbáwá tó kù. Iran ló dàbí aṣáájú ogun àti olùgbèjà wọn, bó tiẹ̀ jẹ́ pé agbára tiwọn kò tó ti Amẹ́ríkà. Orogún làwọn àti Amẹ́ríkà jọ ń ṣe láti ọjọ́ yìí wá. Gbogbo ìlàkàkà àti ìmúra tí àwọn Amẹ́ríkà bá mú pé wọ́n ń gbèjà Israel, Iran ní takò wọ́n. Nídìí èyí, Amẹ́ríkà kò fẹ́ kí Iran ṣe oògùn ìjà olóró tí wọ́n lè fi pa odidi orílẹ̀-èdè run láì débẹ̀ rárá, àdó apanirun tí wọ́n lè jù sí orílẹ̀-èdè míì láti orílẹ̀-èdè tiwọn, èyí tí wọ́n ń pè ní chemical weapon. Àmọ́ inú Iran kò dùn sí eléyìí, nítorí ohun tí Amẹ́ríkà ń ṣe náà ni wọ́n ní kí àwọn má ṣe yìí. Amẹ́ríkà náà ń ṣe dáadáa, èyí sì túbọ̀ jẹ́ kí inú máa run Ayatollah sí ẹni yòówù tó bá ti jẹ́ olórí ìjọba Amẹ́ríkà, tí àsìkò Trump yìí sì le gidigidi láàrin wọn. Àmọ́ bí òun ti ń ṣe yìí, bẹ́ẹ̀ làwọn Amẹ́ríkà náà ń wá ọ̀nà láti pa o, nítorí Trump ní kò tún sí ìka ẹ̀dá míì láyé tó burú tó Ayatollah Khamenei, pé kí àwọn mú un kúrò lórí ilẹ̀ ayé ló dáa jù, nítorí ohun tí yóò fún ayé nísinmi nìyẹn. Òní wọ́n bá bẹ̀rẹ̀ ètò yìí, wọ́n ń ṣètò bí wọn yóò ti pa Khamenei àti àwọn ọmọ ogun ẹ̀.
àwọn CIA ìyẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọkùnrin náà kiri tí òun ò sì mọ̀ ṣé àgbàlagbà arúgbó ni ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún 86 ni. Ó jọ pé wọ́n ti dá tẹlifóònù ẹ̀ lù tí wọ́n fi ń mọ ìrìn tó rìn torí níbi ìpàdé kan ló wà ní àárọ̀ ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ 28 oṣù kejì ọdún 2026 yìí nígbà tí wọ́n ju bọ́ǹbù lu àdúgbò tó wà. Bọ́ǹbù náà kò sì yẹ́ ó pa òun àtàwọn tí wọ́n jọ wà níbẹ̀ mọ́nú ilé ni. Bẹ́ẹ̀ ìpàdé ni wọ́n lọ ṣe. Àwọn CIA ló mọ bí ìpàdé. Wọ́n sọ fún wọn l'Amẹ́ríkà, Amẹ́ríkà sọ fún wọn ní Ísírẹ́lì. Àwọn gbé ẹ̀rọ̀pléènì já ojú ọ̀run pẹ̀lú ìrànlọ́wọ́ Amẹ́ríkà. Ohun tí wọ́n ṣe rí Khamenei pa nìyẹn. Bí wọ́n ti pa á làwọn sọ́jà tiwọn náà bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù. Dubai tí wọ́n mọ̀ pé okòwò àwọn Amẹ́ríkà pọ̀ sí jù ni wọ́n sì kọ́kọ́ da bọ́ǹbù bo. Tọ́rọ̀ sì di bóòlù yàgò lọ́dọ̀ tiwọn. Ní Dubai ṣe sáré ti pápá ọkọ̀ òfurufú gbogbo pa tí wọ́n ní ẹ̀rọ̀pléènì kankan kò gbọ́dọ̀ gbéra tàbí kó balẹ̀ mọ́ níbẹ̀ tí okòwò gbogbo sì dàrú kíákíá. Àmọ́ kàkà kí ọ̀rọ̀ náà dùn àwọn Amẹ́ríkà, inú Donald Trump ń dùn ni o. Ó ní wọ́n ti rí ọkùnrin ìkà burúkú tí àwọn ti ń ròyìn ẹ̀ láti ọjọ́ yìí pa. Àwọn èèyàn ò tiẹ̀ tètè gbàgbọ́ àfi nígbà tí wọ́n kéde ẹ̀ lórí rédíò àti tẹlifíṣàn orílẹ̀-èdè Iran pé olórí àwọn ti kú o. Kì í ṣe àwáwí asán pé Trump ti tún kó ìjọba Amẹ́ríkà sí ìnáwó àti wàhálà tuntun torí bí wọ́n ti ń náwó ni wọn yóò máa paná ogun àti ìfẹ̀míṣòfò tí èyí tí wọ́n ṣe yìí yóò mú wá. Ọ̀rọ̀ náà ò sì ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ fún wọn. Ṣé pẹ̀lú eléyìí ni wọn yóò wá rántí pé Nàìjíríà kan wà níbì kan tó ní ìṣòro àwọn afẹ̀míṣòfò. Wọn yóò kàn tún sáré wá, wọn yóò fi ẹnu yọ ẹran sọ́bẹ̀ fún wa ni, wọn yóò sì tún sáré padà. Bẹ́ẹ̀ ni wọn yóò máa fún wa ní oríṣiríṣi gbèdéke. Ṣebí àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn fún wa ní àwọn òfin 11 tí a gbọ́dọ̀ máa tẹ̀lé yìí. Kókó òfin náà sì ni wípé ká lé àwọn ẹgbẹ́ tàbí àwọn èèyàn oníṣàríà lọ, ká lé àwọn mùsùlùmí alákatakítí kúrò, ká lé àwọn Fúlàní jìnnà, ká lé àwọn ará China lọ, ká múra láti san owó yòówù tó bá yọ nínú gbogbo ohun tí àwọn fẹ́ ṣe fún wa, kí Nàìjíríà sì máa bá wọn sọ̀rọ̀ kí wọ́n tó gbé ìgbésẹ̀ kankan. Ṣùgbọ́n nígbà tó èèyàn bá ti yẹ àwọn òfin náà wò pátá, yóò rí pé kì í ṣe òfin kí wọ́n bá wa gbógun ti afẹ̀míṣòfò nìkan ni wọ́n ń ṣe. Òfin bá náwó tí yóò sì mú àǹfààní rẹpẹtẹ míì wá fáwọn náà lórí àwọn nǹkan tí wọ́n bá ṣe fún wa, pàápàá lórí ètò ọrọ̀ ajé wa ni. Ṣe kàn kò mí kó o mú kàn kóra ẹni wọ́n ń ṣe fún wa. Pẹ̀lú gbogbo eléyìí, bí Nàìjíríà pàápàá ìjọba Tinubu yìí bá gbójúlé pé Amẹ́ríkà ni yóò gbà wá lọ́wọ́ àwọn agun afẹ̀míṣòfò, tàbí pé Trump ní àrà ńlá kan tó fẹ́ dá fún wa, bí ẹni tó bí ọmọ méjì tí ọ̀kan kú lẹ́sẹ̀kẹsẹ̀ tó wá ń sọ fáwọn èèyàn pé ọmọ tó kú náà lọ s'Ékòó lọ ra aṣọ fún kejì ẹ̀ ni. Ẹni tó gbin 100 èèbù tó ní 200 ni òun gbìn, bó bá jẹ 100 òótọ́ tán ṣé kò ní jẹ 100 tó jẹ́ tirọ́ ni. Kíjọba Nàìjíríà sán ṣòkòtò wọn gírí ni. Ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n tètè gbé dìde kó bẹ̀rẹ̀ iṣẹ́, kí wọ́n wá àwọn ọ̀nà míì lóríṣiríṣi tí apá wa yóò fi ká àwọn ẹni ibi ẹ̀dá wọ̀nyí. Bí bẹ́ẹ̀ kọ́, tó bá jẹ́ ti Amẹ́ríkà yìí náà lágbójúlé, wọn yóò dákún ìṣòro wa ni o. Bí ìdí bá sì bàjẹ́ tó nídìí ni yóò dà. Ibi tí wọ́n bá wa dé tọ́rọ̀ bá bẹ́yìn yọ, wọn ò ní dúró bá wa ṣàtúnṣe o. Ọláìwọlá alága ló ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ohun tí ìjọba Amẹ́ríkà tún ti ọrùn ara wọn bọ̀ ní ìlú Iran fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òní o.